ó ní èèyàn gbogbo nǹkan tó ní dúkìá gbogbo nǹkan tó ń jẹ́ dúkìá tá a lè pè ní dúkìá lọ́lọ́ jogún fún yàtọ̀ sí aṣọ ara rẹ̀ èèyàn yàtọ̀ sí àwọn èèyàn rẹ̀ tó jáwọn ẹbí rẹ̀ láṣọ òun ara rẹ̀ rẹ̀ ní nǹkan kan lára ẹ̀ ó ní ẹ̀ ní nǹkan kan lára rẹ̀ àmọ́ gbogbo ohun tó kó kalẹ̀ àwọn gbogbo ohun tó kó kalẹ̀ lógún lógún ìlàjì rẹ̀ ń tiẹ̀ wọ́n ní ìlàjì rẹ̀ ní tiwọ́ kọ́ kó tó kíláàjì yóò tó tún di tiẹ̀ wọ́n ní kíláàjì gan kó tó tún du tiẹ̀. lámúyẹkùn làwọn náwàládé. tí ò bá ti bímọ tíyàwó tó fẹ́ tó kù tí ò bá ti bímọ fún ọ ìwọ ló ní ìlàjì ìwọ ló ní ìlàjì ìdajì ń bẹ. فإن كان لهن ولد فلكم الربع مما ترك. tó bá ṣe pé ọlọ́run wá fọmọ sáàrin tó bá ṣe pé ọlọ́run bá ó fi ọmọ kẹ́yìn ó bímọ fún ẹ. má fọkàn sí pé dájì ń tiẹ̀ mọ́ o wọ́n wàá fọkàn sí wọ́n pé ìlàjì ní tiẹ̀ o. gbogbo dúkìá rẹ̀ tó kó jọ wọ́n ní gbogbo dúkìá rẹ̀ tó kó jọ ìdáàrin ní tiẹ̀ ìdáàrin òníwó wà mú. tí ò bá bímọ tí ò bá bímọ ó mú dájì ó mú dájì. tó bá bímọ àwọn tọ́lọ́ bá jogún ọmọ fún ìdá mẹ́rin ní tiẹ̀ òun ni wàá mú bẹ́ẹ̀. àmọ́ kó tó di wípé ó mú dá mẹ́rin àbí dájì yìí kó tó di pé àtidájì ní àtidá mẹ́rin ni kó tó di kó di tiẹ̀ pé ó mú bẹ́ẹ̀. àsọọ́lẹ̀ tó bá sọ wọ́n ní àsọọ́lẹ̀ tíyàwó náà bá sọ wípé ẹ ṣe báyìí ẹ ṣe báyìí ẹ ṣe báyìí pé ẹ ṣe báyìí lábẹ́ ogún mi. mo jẹ ní báyìí lówó mo jẹ ní báyìí lówó àbí mo kájọ ìtì ìsan padà àbí mo ṣàdéhùn fún lágbájá pé yín fún ní nǹkan àbí mo báyìí bẹ́ẹ̀ nìkan ṣàdéhùn pé yìí fún ní nǹkan báyìí. ó sì wà lẹ́mìí mi pé mo fẹ́ ó sì ṣe wà lẹ́mìí rẹ̀ títí tí kò fi dé yìí. dúkìá mi yìí o ara dúkìá mi ẹ yìí dákun ẹ bá mi ṣe fún ẹ bá mi yọ fún bẹ́ẹ̀. kó tó di pé ẹ pín kó ogún tó di pé ẹ tọ́wọ́ ogún náà ní pínpín. gbogbo nǹkan tó gbé kalẹ̀ pé kẹ́ ẹ ṣe wọ́n ní gbogbo ohun tó gbé kalẹ̀ pé ká ẹ ṣe àfi kẹ́ ẹ kọ́ yanjú ẹ̀ àbí ká ẹ kọ́kọ́ yanjú ẹ̀ náà. ní tó bá wá ṣẹ́kù wọ́n ní tó bá wá ṣẹ́kù láàpín bọ́lọ́hun ti wí. láwàá pín nípìn bọ́lọ̀ ń ṣe sọ. ولهن الربع مما تركتم إن لم يكن لكم ولد. tóbìnrin lẹ́gbọ́n wọ́n ní tóbìnrin lẹ́gbọ́n yìí ó wá ṣe pé ọlọ́run ní sísan dé bá ọkọ ó wá ṣe pé bóyá ọkọ ni títán dé bá gbogbo dúkìá tọkọ ní gbogbo dúkìá tọkọ fílẹ̀. ìdá àárín wọ́n ní ìdáàrin òun náà ní ti ìyàwó òun ní tìyàwó. ìdá mẹ́rin ìdá mẹ́rin inú ogún tọkọ inú fílẹ̀. ogún tọkọ fi inú ilẹ̀ ogún tọkọ fílẹ̀. òun ní tìyàwó òun ní tìyàwó. إن لم يكن لكم ولد. tíyàwó yìí ò bá bímọ fún ọ ní tíyàwó yóò bá bímọ fún un ní o. wàyí فإن كان لكم ولد فلهن الثمن مما تركتم. ń tó fi ilẹ̀ ìtọ́kọ fílẹ̀ yìí ọlọ́run wá ṣe ìyàwó yìí bímọ fún ọ ọlọ́run wá ṣe ìyàwó ìbímọ fún ẹ. ìdájọ́ ìdá mẹ́jọ ogún rẹ ogún rẹ. wọ́n pín sí méní méjì ó fi sọ́nà mẹ́fà mẹ́jọ. mẹ́rin márùn-ún mẹ́fà méje mẹ́jọ wọ́n pín síbẹ̀ wọ́n fi sọ́nà mẹ́jọ. ìdá kan tiwọn. ìdá kan ní tiwọn. من بعد وصية توصون بها أو دين. lẹ́yìn ìgbà tí ẹ bá ti síkà àlìkáwà ní gbèsè tó jẹ ní
bí ìta àkọ́kọ́ bí tìyàwó náà àbí àdéhùn àbádéhùn tó ṣe àbáwọn tó bá ṣàdéhùn tó ń fún wọn lára nǹkan ìyìn tó bá ṣẹ́kù wọ́n ní nínú tó bá wá dúkìá ṣẹ́kù yìí òun lẹ́ẹ̀pẹ́ bẹ́ẹ̀. ẹ wàá pín sọ́nà mẹ́jọ òun ẹ wàá pín. wà ń kánà rájò náà. وإن كان رجل يورث كلالة أو امرأة وله أخ أو أخت mo rò pé ẹ̀ ń tẹ̀lé mi bí n ti ń wí. wọ́n ní ṣe iye báyìí. tó bá ṣe pé ọkùnrin kan tàbí obìnrin kan iná la fẹ́ jogún ẹ̀. wọ́n ní tó bá ṣe pé ọkùnrin kan àbí obìnrin kan la fẹ́ jogún rẹ̀. tó sì ní ẹ̀gbọ́nkùnrin tó sì ní ẹ̀gbọ́n lọ́kùnrin àbí àbúrò lọ́kùnrin àbí àbúrò lọ́kùnrin àbí àbúrò lóbìnrin àbí àbúrò lóbìnrin àbábúrò lọ́sàn-án àbí lẹ́gbọ́n àbúrò lẹ́gbọ́n lóbìnrin lẹ́gbọ́n. wà lè kó lè wá ìdí ولكل واحد منهما السدس ìdá mẹ́fà ìdá mẹ́fà òun ní tẹnìkan ọ̀kan nínú nínú owó wọn. ìhó ní tẹ́nìkan ọ̀kan nínú wọn. àárín yìí ẹgbọ́yé wọ́n ní ká gbọ́ yé dáadáa. ó ní ọkùnrin kan ó ní ọkùnrin kan obìnrin kan obìnrin kan ogún ogún yìí ẹ pín sí ọ̀nà mẹ́fà. ẹ pín sọ́nà mẹ́fà. tẹ́ ẹ bá pín sí ọ̀nà mẹ́fà tẹ́ ẹ bá pín sọ́nà mẹ́fà ọkùnrin ó gba ìdá kan ọkùnrin ó gbàdá kan obìnrin ó gbàdá kan obìnrin ó gbàdá kan ó kù ìdá mẹ́rin ó kù mẹ́rin bẹ́ẹ̀ ni. ìdá mẹ́rin tó kù lẹ́ẹ̀pín. wọ́n ní ìdá mẹ́rin tó kù ni wọ́n ó pín. kẹ́ẹ̀sì tó pín wọ́n ní ká tó pín. ẹ gbọ́dọ̀ sí kàdéhùn wọ́n lè gbọ́dọ̀ síka àlìkáwà ní ní tó sọ pé tó sọ kẹ́ẹ̀sì kalẹ̀ bó ti ní ẹ ṣe dúkìá bó àwọn ti ní ẹ ṣe dúkìá àwọn gbèsè tó jẹ gbèsè tó jẹ àti àdéhùn tó àbádéhùn ṣe tó ṣe kó fẹ́ nìkan ní nǹkan kan lára nǹkan wọn. ẹ wọ́n ṣàmójútó ní ká ẹ̀. tẹ̀lé ká ṣàmójútó eléyìí. فإن كانوا أكثر من ذلك وإن كانوا أكثر من ذلك فهم شركاء في الثلث. tó bá ṣe wípé àwọn tí wọ́n jẹ́ aṣọ ara rẹ̀ lẹ́gbọ̀n lábúrò lọ́kùnrin lóbìnrin tó bá ṣe pé àwọn tí wọ́n jẹ́ aṣọ ara rẹ̀ lẹ́gbọ̀n ni lábúrò ni wọ́n ju méjì lọ wọ́n ju méjì lọ tí èsè pẹ́ nìkan ni tí iṣẹ́ nìkan. gbogbo wọn pátápátá wọ́n ní gbogbo wọn pátápátá ìdá mẹ́ta ni wọ́n gbà. ìdá mẹ́ta ni wọ́n gbà. ń tọ́ka sí wípé ìpín tọkùnrin ìpín tọkùnrin ìpín tóbìnrin tá a bá pa méjèèjì pọ̀ ìpín tọkùnrin tá a bá pa méjèèjì pọ̀ yóò máa jẹ́ ìdáta. yóò máa jẹ́ ìdá mẹ́ta. ìdá méjì ni ó ṣẹ́kù. ìdá méjì ni ó ṣẹ́kù. ṣé ẹ mọ̀ pé mẹ́fà la kọ́ pé inú mẹ́fà inú mẹ́fà àwa mú méjì kó ń bẹ̀. àwa méjì kó ń bẹ̀. mẹ́rin ni ó ìdá ṣẹ́kù. mẹ́rin. tá a bá ní ká gbé ká fi gègé sí i ká bá wá yọ gègé tì í. nítoníwèé ẹ wádìí éèjì mélòó ló lọ nínú ẹ̀rin wọ́n ní éèjì mélòó ló lọ nínú ẹ̀fà. wọ́n ní wọ́n wá ti gègé bọ̀ iye méjì tó bá lọ nínú mẹ́rin àbí iye méjì tó bá lọ nínú mẹ́fà. éèjì tó lọ nínú ẹ̀fà ó jẹ́ mẹ́ta. wọ́n ní méjì tó lọ nínú mẹ́fà ó jẹ́ mẹ́ta. ìdá kan nínú mẹ́ta yìí ìdá kan nínú mẹ́ta yìí òun ni wọ́n ó pín. òun ni wọ́n pín. gbogbo wọn bá ti ṣe ìlú ètò wọ́n ní gbogbo bọ́n bá ṣe wò lè pọ̀ tó. min ba'di wasiyyatun من بعد وصية يوصى بها أو دين غير مضار. àárín yìí ẹgbọ́yé wọ́n ní ká gbọ́ yé dáadáa. wọ́n ju méjì lọ
wọ́n ní wọ́n ju méjì lọ ni ẹni yìí wá ṣàdéhùn ẹni tí wá ṣàdéhùn wípé tó mo jẹ ṣìákù pé mo jẹ lágbájá lówó mo jẹ ní pọ́nkan pé mo jẹ ń pọ̀ nǹkan lápèjúwe mo jẹ bàtúlì mo jẹ bàtúlì ní pọ́n méjì nípọ̀ méjì ó di pọ́n mẹ́ta ó di mẹ́ta gbogbo ogún tí wọ́n sì fẹ́ jẹ yìí gbogbo ogún tá sì fẹ́ jẹ yìí pọ́n mẹ́ta péré ni pọ̀ mẹ́ta péré ni ogún tàbí òtán ogún ti dáhùn mo sì fẹ́ kó ṣe pé èmi náà dá sí mọ́sálásí tí wọ́n ń kọ́ ó sì tún sọ kalẹ̀ kó náà fẹ́ dá sí mọ́ṣáláṣí tá ń kọ́ lọ́wọ́ ǹjẹ́ ọrùn ò ti wọ ogún náà wọ́n ní ìjọ́rò ti wọ ogún yìí ẹ rí àwọn tí wọ́n pọ̀ rẹpẹtẹ o wọ́n ní àwọn tá ń pọ̀ rẹpẹtẹ yìí wọ́n ti kó bá wọ́n ti kó bá ogún ìpalára ti bá ogún yìí ìpalára ti bá ogún ẹ má wulẹ̀ pín fún wọn mọ́ wọ́n ní ẹ má wulẹ̀ pín fún wọn mọ́ ẹ gbàgbé wọn ẹ gbàgbé tiwọn ẹ fi yanjú gbèsè tó jẹ ẹ fi yanjú gbèsè tó jẹ káwọn ọmọ ológun káwọn ọmọ ológun àwọn tí òkú wọn kú àwọn tó kú wọn kú káwọn náà lè rí nǹkan jẹ káwọn náà lè rí nǹkan jẹ mú àbá rí ẹ má nǹkan pín kan fún ẹbí padà kankan mọ́ nípa n tó ní táwọn bá rí nǹkan kan nípa tó ní aṣàbòsí fún wọn aṣàwòsí fún wọn ọlọ́run lóhun káyọ̀dá rẹ̀ ọlọ́ni káyọ̀dá rẹ̀ fáwọn ọmọ oní nǹkan eléyìí wasiyyatan minallahi وصية من الله والله عليم حليم dandan ni wọ́n ní dandan ni kẹ́ ẹ mú àdéhùn èmi ọlọ́run ṣẹ ẹ mú àdéhùn wọn lọ́wọ́ bá ṣẹ ẹ má wulẹ̀ lẹ́ ń wá irọ́ kí ẹ má wulẹ̀ lẹ́yìn wá rọ́ọ̀kì ọlọ́run dá ọ lẹ́jọ́ wákìlì ọlọ́run tẹ́ ẹlẹ́jọ́ olówó àbílì kóòtù ibi tó bá kóòtù gbé sí olùfẹ́ àbílì sí àmà wò a máa wò ó wallahu alimun halim dájúdájú ọlọ́run ọba dájúdájú ọlọ́run bá wá alimun ọba onímọ̀ ni ọba onímọ̀ ni halimun ọba aláfaradà ni halimun halim àkọ́kọ́ ni halimun ẹ̀kejì ni halimun ìtumọ̀ rẹ̀ sí yàtọ̀ síra ọmọ Ó yàtọ̀. máa ń sìn wọ́n lọ́bọ onímọ̀ ni ó ọba aláfaradà ni ìtẹ̀yìn ò mọ̀ wọ́n ní téèyàn ò mọ̀ ọlọ́run mọ̀ ọlọ́run mọ̀ á ìnira tí kinní ogún tẹ pín yìí ó dálẹ̀ ìnira tí ogún yìí ó dálẹ̀ lẹ́yìn Fún wọn. òkú túláàsì ẹgbà náà ni wọ́n ní ẹgbà náà ní dandan ni ẹ̀yin náà gbọ́dọ̀ láfaradà ẹ̀yin náà gbọ́dọ̀ ṣàfaradà rẹ̀ kí ni ó mú àfaradà wá kí ló mú kẹ ní àfaradà nítorí pé ọlọ́run náà mọ̀ wípé àárín nǹkan kan sí ọlọ́run náà mọ̀ pé àrí nǹkan kan ṣe sí àfi ká tẹ̀lé àfi ká tẹ̀lé ọ̀rọ̀ ọlọ́run wa tilka hududallahi تلك حدود الله ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها وذلك الفوز العظيم. àyà kejìlá tá a tú wọ́n ní àyà kejìlá tá a tú mo rò pé ó ti yé gbogbo wa wọ́n láwọn á rí i pé ó ti yé wa báyìí bó bá yé wa tó bá yé wa òfin ọlọ́run rèé o wọ́n ní òfin تلك حدود الله ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها
وذلك الفوز العظيم. Allahu akbar. Gbogbo ohun tí àwa tá a sọ yìí. Gbogbo ohun tá a sọ yìí. Ọlọ́run ní ń sọ̀rọ̀ yìí. Ọlọ́run ní ń bá wa sọ̀rọ̀ yìí. Gbogbo bá a ti ṣe ṣàlàyé fún yín. Gbogbo àlàyé tí wọ́n ṣe fún wa yìí. Ẹ̀pin ogún báyìí. Ẹ̀pin báyìí, ẹ̀pin báyìí, ẹ ṣe báyìí. Àlá tàwa Ọlọ́run ọba. Àlá tàwa Ọlọ́run ọba ni. Bá a ti ṣe ṣe nì. Bá a ti ṣe yìí. ومن يطع الله ورسوله. Ẹni tó bá ṣe pé wá tẹ̀lé tọlọ́hun. Ẹni tó bá ṣe kó tẹ̀lé tọlọ́hun. Tó sì tẹ̀lé tànábì rẹ̀. Tó sì tẹ̀lé tànábì rẹ̀ Muhammad. Àdéhùn ń bẹ tọ́lọ́hun ṣe fún. Àdéhùn ń bẹ tọ́lọ́hun kó nítọ̀hún ṣe. Kí làdéhùn náà? Kí làdéhùn náà? يدخل جنات تجري من تحتها الأنهار. Àdéhùn tí Ọlọ́run ṣe fẹ́ ni ó bá tẹ̀lé tiẹ̀. Àdéhùn tọ́lọ́run bá ṣe fẹ́ tó bá tẹ̀lé tiẹ̀. Òun ni wípé èmi Ọlọ́run. Ó ní pé òun Ọlọ́run. Ìmú wọ àlìjẹ́nà. Ìmú wọ àlìjẹ́nà bí. Àdú àlìjẹ́nà wo ni ó wọ̀? Wọ́n ní irú àlìjẹ́nà wo ni ó wọ̀? Àlìjẹ́nà onídẹ̀ra. Àlìjẹ́nà onídẹ̀ra. Inú من تحتها الأنهار تجري من تحتها الأنهار. Lábẹ́ àlìjẹ́nà yìí. Àwọn odò tó dùn. Àwọn akérèmọdò. Tó dùn. Tó dùn. Yóò máa sàn lábẹ́. Yóò máa sàn lábẹ́ rẹ̀. خالدين فيها خالدين فيها. wọ́n máa bẹ nínú àlìjẹ́nà yìí. Yóò máa bẹ nínú àlìjẹ́nà yìí. Gbére. وذلك الفوز العظيم. وذلك الفوز العظيم. Ẹ̀rí ẹni tọ́lọ́run bá ṣe rú ìdẹ̀ra yìí fún. Wọ́n lẹ́ni tọ́lọ́run bá ṣe rú ìdẹ̀ra yìí fún. Tọ́lọ́run sì mú wọ àlìjẹ́nà tákérémọdò ń sàn lábẹ́. Oore ńlá ńlá lọ́lọ́run ṣe fún. Oore ńlá ńlá lọ́lọ́run ṣe fún wọn. وذلك الفوز العظيم. وذلك الفوز العظيم. Oore tí ò ní pẹ̀kun. Oore tí ò lópin. Èyí tó pọ̀ nínú oore. Èyí tó pọ̀ tìyàntìyàn nínú oore. Náà lọ́lọ́run ṣe fún. Ó náà lọ́lọ́run ṣe fún nítọ̀hún. Ẹ wá gbọ́dà kejì. ومن يعص الله ورسوله ويتعدى حدوده يدخله النار خالدا فيها وله عذاب مهين. Bí dáadáa ti ń bẹ. Dáadáa ti wà. Tọ́lọ́run máa ṣe fún ẹni tó bá ṣe dáadáa. Bẹ́rù ò bá sì ṣe dáadáa. Bẹ́rù ò bá sì ṣe dáadáa. Ihun tó tọ́ sí i níyà. Ihun tó tọ́ sí i níyà lọ́dọ̀ Ọlọ́run. Ìbẹ̀. Yóò bá pàdé. ومن يعص الله ورسوله. ومن يعص الله ورسوله. Orí ẹni tó bá gbẹ́rù gbọ́nrí. Wọ́n lẹ́ni tó bá gbẹ́rù gbọ́nrí sí tọlọ́hun. Tó sọ pé òun ò ní ṣe bẹ́ẹ̀. Ó sọ pé tọlọ́hun yìí ò ní ṣe é. ويتعدى حدوده. ومن يعص الله ورسوله. ومن يعص الله ورسوله. Ó kọ̀ t'Ọlọ́run. Ó kọ̀ t'Ọlọ́run. Ó kọ̀ t'Ànábì. Ó kọ̀ t'Ànábì wa Muhammad. ويتعدى حدوده. ويتعدى
حدوده يدخله نارا خالدا فيها ويتعدى حدوده ó sakọ ó kọjá àlà tọlọ́hun kọjá àlà ó gbẹ́rù gbọ́n rí sí tọlọ́hun ọba ẹni ó bá ṣe bẹ́ẹ̀ ẹni tó bá ṣe léyìí ìyà rẹ̀ يدخله نارا خالدا فيها يدخله نارا خالدا فيها mo gbọ́ tán mo gbọ́n tán mo mọ̀ tán kan ò sí fún kò sí fọ́lọ́run ọlọ́run ni yóò wọ iná yóò sì wà ń bẹ̀ ní gbére ṣe gbére ń bẹ̀ ni ọ̀rọ̀ pé yóò wọ̀ yóò tún jáde òsì walahu adhabun muhin وله عذاب مهين وله عذاب مهين kìí ṣe pé iná nìkan ni ó wọ̀ kìí ṣe pé náà nìkan ni ó wọ̀ kóńtọ̀ wọn ó mọ̀ wípé òun ti ṣílẹ̀kùn ìyà tọlọ́hun onítọ̀hún ó ti mọ̀ pé òun ti ṣílẹ̀kùn èyí tó burú jù nínú ìyà ọlọ́run ìyà ẹlẹ́tẹ̀ ìyà ẹlẹ́ta eléro gbogbo ẹlẹ́tẹ̀ ìyà ẹlẹ́tẹ̀ tí kùránì mí níbí wọ́n ní tí gbogbo ibi tí ń bá ń jáde sí kó tiẹ̀ tó kú gbogbo ibi tí bá ń jáde sí kó tó kò láyé ni wọ́n máa ṣe wọ́n kò kì í ṣe èèyàn dáadáa bá ṣéyàn rẹ̀ fa gbogbo ayé gbogbo ayé bí ń bá ń sọ̀rọ̀ wọn ò ní gbọ́ bá mọ́ ń sọ̀rọ̀ wọn ní gbọ́ ó ti dẹni àbùkù ó ti dẹni àbùkù ó ti dẹni ó ti ẹ̀tẹ́ dẹni ẹ̀tẹ́ yóò sì máa jìyà òun lọ yóò sì máa jìyà náà lọ ní títí tó fi fáyé lẹ̀ واللاتي يأتين الفاحشة من نسائكم فاستشهدوا عليهن أربعة منكم فإن شهدوا فأمسكوهن في البيوت حتى يتوفهن الموت أو يجعل الله لهن سبيلا. inú àwọn ìyàwó yín nínú àwọn ìyàwó yín ṣe mọ̀ pé ìṣeéṣe kéèyàn ó fẹ́ ìyàwó míì kó jẹ́ alápẹ̀pẹ̀ wọ́n ní ṣeéṣe kọ́lọ́njì ogún ìyàwó alápẹ̀pẹ̀ fún yàn èèyàn sì fẹ́ mi tí ó jò ń sì ná èyàn ó sì fẹ́ mi tí ó jó ní ṣìnà alágbèrè ẹ wá ọlọ́run wá ní ilẹ̀ mọ́ ọlọ́run á nílẹ̀ mọ́ ayé rí hòhò rẹ̀ pé ẹni yìí ìwà àbàjẹ́ ní hù pé ẹni yìí ìwà tí ò da ìwà àbàjẹ́ ló ń hù ìwà àbàjẹ́ tí ń hù ìwà àbàjẹ́ tó ń hù yìí ó pọ̀ lóríṣiríṣi ó pọ̀ lóníranran àméyìí tọ́lọ́run ń sọ̀rọ̀ ń bí àmọ́ ìtọ́lọ́run sọ̀rọ̀ rẹ̀ nínú Àlùkùránì àgbèrè ni واللاتي يأتين الفاحشة من نسائكم واللاتي يأتين الفاحشة من نسائكم فاستشهدوا عليهن أربعة منكم فاجتهدوا عليهن أربعة منكم. àgbèrè wọ́n ní àgbèrè ṣìnà ó ṣòro ó mú àfẹni ọlọ́run bá mú àfẹnitọ́lọ́run fúnra rẹ̀ bá mú níṣìkún
ṣẹ̀ríà lórí ìṣìná wọ́n ní ṣẹ̀ríà lórí ìṣìná tí àyà yìí fi lè ṣiṣẹ́ lérí obìnrin tí àyà yìí tó fi lè ṣiṣẹ́ àfi kéèyàn ó rí àwọn ẹlẹ́rìí mẹ́rin àfi kéèyàn rí àwọn ẹlẹ́rìí mẹ́rin. àwọn ẹlẹ́rìí mẹ́rẹ̀ẹ̀rin wọ̀nyí àwọn ẹlẹ́rìí mẹ́rẹ̀ẹ̀rin yìí wọ́n ó rí wọ́n ó rí wọ́n ó kà mọ́ wọ́n ó kà mọ́ kí wá ṣe pé wọ́n kà mọ́ lásán bí wá ṣe pé wọ́n kà mọ́ lásán. wọ́n ó rí i pé ọ̀pá tìró ọ̀rọ̀ pé mo rí wọ́n jọ jòkó àbí ọ̀rọ̀ pé mo rí wọ́n jọ sùn sórí bẹ́ẹ̀dì kọ́. wọ́n ó rí i pé ọ̀pá tìró wọ́n ó rí pé ó ti ọ̀pá tìró. wọ́n ó rí i wípé wọ́n ó rí wípé ọ̀pá tìró. ń wọnú ilé tìró ìwọ̀nù lè tìró. ń sì ń jáde ní sì ń jáde. ẹni àkọ́kọ́ ẹni àkọ́kọ́ yóò rí bẹ́ẹ̀ yóò rí bẹ́ẹ̀ nínú ẹlẹ́rìí nínú ẹlẹ́rìí. ẹni ìkejì náà sọ pé èmi náà rí èmi náà rí bẹ́ẹ̀. ọ̀pá tìró wọnú lè tìró. فاستشهدوا عليهن أربعة منكم فاستشهدوا عليهن أربعة منكم ẹni kejì rí ẹnì kejì rí ẹni kẹta rí ẹnì kẹta rí ẹni kẹrin ẹnì rí kẹrin rí. wọ́n dẹ ẹlẹ́rìí jókòó nù ẹlẹ́rìí ti dúró báyìí mẹ́rẹ̀ẹ̀rin. ká tó wá gbà wípé ẹlẹ́rìí jókòó ká tó wá gbà pé ẹlẹ́rìí jókòó. á jẹ́ káwọn náà búra á jẹ́ káwọn náà kú búra wípé kíní yìí pé kíní yìí bó ti ṣe rí nù bó ti ṣe rí ni wọ́n ṣe mo rí kó tó sì pa àṣèdájú kó tó ẹ̀ di pa àṣèdájọ́ fún wọn. ìdájọ́ ṣìnà ìdájọ́ ṣìnà kò easy láti dá wọ́n ní kò rọrùn láti dá. kò rọrùn rárá wọ́n ní kò rọrùn. فإن شهدوا فأمسكوهن في البيوت فإن شهدوا فأمسكوهن في البيوت. tẹ́ ẹ bá wá rí i wípé àwọn ẹlẹ́rìí yìí nǹkan kan náà ni gbogbo wọn ń wí tẹ́ bá rí páwọn ẹlẹ́rìí mẹ́rẹ̀ẹ̀rin yìí kankan náà gbogbo wọn ń sọ. ẹ ti obìnrin náà mọ́lé ẹ ti obìnrin náà mọ́lé títí títí ikú ó fi dé wá bá ikú òfin dé wá bá a ń sọ wípé ẹ tì í mọ́lé kó kú síbẹ̀ pé ẹ ti mọ́lé kó kú sínú ilé bẹ́ẹ̀. yaj'ala Allahu lahunna as-sabila حتى يتوفاهن الموت أو يجعل الله لهن سبيلا. ọba ṣe yóò wù lọ́lọ́run wọ́n lọ́lọ́wọ́ ọba ṣe yóò wù ú. ní tí wọ́n ṣe yìí wọ́n ní tí wọ́n ṣe yìí wọ́n mọ̀ pé àwọn dẹ́ṣẹ̀ wọ́n mọ̀ pé àwọn dẹ́ṣẹ̀ sọ́lọ́run. tàlẹ́ni tí sì fìyàn mọ̀nà tàlẹ́ntì fẹ̀dá mọ̀nà. tọ́lọ́run bá fi wọ́n mọ̀nà tọ́lọ́ bá fi wọ́n mọ̀nà. tó ẹ̀yà fi wọ́n ẹja fi wọn. ṣé rí òfin yìí òfin àkọ́kọ́ ni wọ́n ní òfin yìí òfin àkọ́kọ́ ni bóbìnrin bá ṣàgbèrè tóbìnrin bá ṣe àgbèrè ntọ́lọ́run ní àṣẹnu ntọ́lọ́ ní ká ṣe nìyí. òfin míì tún ń bẹ wọ́n lófin míì tún ń bẹ tó ṣe pé ó tún símpù yẹlẹ yìí lọ tó tún rọrùn délé yìí lọ. ẹni ó bá dẹ́rù eléyìí wò láyé ìsìn wọ́n lẹ́ni tó bá dẹ́rù eléyìí wò láyé ìsìn. ǹjẹ́ wọn ní mu wọ́n ní ìjẹ́jọba ò ní mú báyìí. wọ́n mu wọ́n mú ó pààyàn náà nù wọ́n ló pààyàn nìyí. nígbà tó ṣe pé ẹ tì í mọ́lé gbàtọ́ pé torí ká ẹ ti mọ́lé àti jẹ àti jẹ àti mu àti mú. àmọ́ ó ṣe ó wá rí i pé tí mo ṣe yìí ó wá ronú pé tí mo ṣe yìí èmi náà mo sì ṣe èmi yìí náà mo sì ṣe pé yìí. ọlọ́run mo túbá ọlọ́run mo túbá. ọlọ́run wá fi ṣèdèédé wípé ọlọ́run gba tútú bẹ́ẹ̀ ọlọ́run wá fi ṣe déédéé pé ó gba tútúbà rẹ̀. àánú sọ̀kalẹ̀ sí ọkọ àánú sọ̀kalẹ̀ sí ọkùnrin. àánú sọ̀kalẹ̀ sáwọn òbí ọkọ àánú sọ̀kalẹ̀ sáwọn òbí ọkọ. ẹ sáfilẹ̀ ẹjọ́ máa ẹ lọ sáfilẹ̀ ẹjọ́ máa lọ. tó àfìyá ọlọ́run a fi yá ọlọ́run.
òfin àkọ́kọ́ nù. òfin àkọ́kọ́ nìyí. ibi tá a bá dé lónìí. wọ́n níbi tá a bá dé lénìí. ẹja dúró ń bẹ. ẹja dúró báyìí. lágbára ọlọ́run. wọ́n ní insha Allah. à ń pẹ́ ká tó dé. wọ́n là ń pẹ́ ká tó dé. àwa jàmáà tá a jọ bẹ̀rẹ̀. wọ́n láwa jàmáà tá a jọ bẹ̀rẹ̀. àjù táṣẹ́rẹ́ báyìí lọ. àjù táṣẹ́rẹ́ báyìí lọ tá a ti kọ́kọ́ dé. àmọ́ bí tá a bá dé lónìí. wọ́n láwọn bí tá a bá dé lénìí. a dúpẹ́ fọlọ́run. wọ́n lá a dúpẹ́ fọlọ́run. ibi tá a pọ̀ dé yìí. ibi tá a dé yìí. ọlọ́run jálè jù báyìí lọ. ọlọ́run jálè jù báyìí lọ. káyì ó má gba ẹsẹ̀ tí ó rìn. wọ́n ní káyì ó má gba ẹsẹ̀ láàyè yìí. tí ó rìn. tí ó rìn. lọ́la. ọlọ́run sì jẹ́ ká tètè. ọlọ́run kó ṣọ́ wa jọ̀la lọ. ìtọ́sọ́nà ọlọ́run. ìtọ́sọ́nà ọlọ́run. ìwà pẹ̀lú wa. kó wà pẹ̀lú wa. ìwà pẹ̀lú wa. àfi lọ́lọ́run lọ. àfi lé ọlọ́run ọba lọ́wọ́. ntọ́lọ́run ò wí. wọ́n ní ntọ́lọ́run ò wí. ntọ́lọ́run àbí ò sọ. ọlọ́mọdé ó tẹnu wa jáde. bá a ti ṣe máa wí mọ́. wọ́n ní bá a ti ṣe máa wí mọ́. náà la wí. ó náà la wí ọlọ́run kó gbà fún wa. ọlọ́run sì gbọ́ ẹ̀yin náà gbọ́. ọlọ́run gbọ́ ẹ̀yin náà gbọ́. ìwọ tó bá ṣe pé o ti wẹ̀wù ṣìnà. ìwọ tó bá ṣe pé o ti wẹ̀wù ṣìnà. lọ́ọ́ bọ́ọ̀lẹ̀. kò pé. pàápàá jùlọ ní oṣù tá a wà yìí kò pé. oṣù kódà bí èsè ní oṣù. wọ́n ní kódà bí èsè ní oṣù yìí tá a bá sọ pé oṣù yóò ẹ̀ṣẹ̀ lẹ́yìn tí ó yọ ti ẹnu àwẹ̀ tí wàá padà débẹ̀ mọ́ ni o. ọlọ́run ọba kò gbọ́tọ̀ gbogbo wa sọ́nà. ọlọ́run ọba ní àtọ́ wa sọ́nà. òkèrí ti wá ó ṣamọ̀nà wa wọ́n ní ọba tó bàbá wa global nishana. òfẹ́ ká tó dé o. الصلاة على النبي الكريم صلى الله عليه وسلم. سورة الكوثر على ما بقطع ما شدادا اللهم صل على محمد. آمين. بيان في البيان ودون الله تبايلو. آمين. الله والديك الله وفاقه. سورة الكوثر. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. sàrà àjogúnmọ̀ àtàwọn bàbá wa làjẹ́ àgbà ti débi tó 2000 ní everyday. bàbá wa kéèmìyà náà ti débẹ̀. bàbá wa débi sí kálukúnà ọwọ́ bẹ̀. ọ̀hún ni wọ́n jàre bá a ṣe bẹ̀rẹ̀ yìí ọlọ́dẹ àjọ parí pẹ̀lú rọrùn. lọ́dúnmọ̀dá ìyàsáàtì ẹ̀dá ọ̀dọ́ àmì tèmi náà ti débẹ̀ o. wọ́n náà fi tiẹ̀ sí kó tó lọ. àwọn bàbá ní ká tètè máa dé. bàbá ṣe tètè ń dé sí ìní láàmú lékún ní nímà láàmú lékún nígbà ṣe túkéwú. ọlọ́run mọ́ sí léyìí láti mọ fún wa. abẹ̀rẹ̀ ramadana náà jẹ́ ọmọ dá sí. àfa àwa àṣòwò tí wọn náà ti wọ́ bẹ̀. ọlọ́run bá kẹ́ àwọn bàbá bá kẹ́ wọ́n. ọlọ́run bá sàlìjẹ́ náà ń gbé wọn kọ́ wá sálé fàánú rẹ̀ fún wọn. ọ̀rẹ́ bàbá wa débísí tí wọn náà ti débẹ̀. àmì àlùfáà.